Ẹ kúrọ̀lẹ́ o, ṣé wà dáadáa? Ẹni tó bá ti ń wọlé sórí ètò ẹ ló bá mi share rẹ̀. Ẹ share program mi kó viral dáadáa. Ẹ rí i pé mi ò sí lé. Ẹ bá mi share rẹ̀, mo fẹ́ kẹ́ share rẹ̀ dáadáa. Ọ̀rọ̀ nípa ọba Olúgbọ́n àtọba Ṣọ̀ún. Òun la fẹ́ sọ ọba Francis Alao Olúgbọ́n òfurú orílẹ̀ gbọ́n àti ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ the third son of Ògbómọ̀ṣọ́ land. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo kí yín ó jẹ́ ìyá mi dáadáa. Ẹ kú gbogbo ìgbà. Ẹ bá mi share program yìí dáadáa. Ẹ bá mi share rẹ̀. Ká rí pé ní ẹnu jẹ́ òní òròbí lórí iléeṣẹ́ wa yìí náà lẹ ti ń rí gbogbo ẹ̀. Ẹ tún rí mi ní Ìrẹsà TV. Mo rí oríṣiríṣi àwọn comment tó ń lọ lọ́tún tó ń lọ lósì. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí báyìí. Aláwẹ̀ pírọ́blẹ́mù ti tiẹ̀ lélẹ́yìn. Èmi ò ètò ń sọ yẹn ètò ibi tó pọlọ tiẹ̀ mọ àtọjú dúdú yẹ ṣàlàyé tèmi kọ́ gbọ́ mi. Now kí ni solution? Because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo kàn rí pé wọ́n ń jáde, ọ̀pọ̀lọpọ̀ kan sọ̀rọ̀ ẹni tí ó kọ̀mẹ́ntì ẹni tó ní 2000 followers òun náà jáde, ẹlòmíì gan even ẹlòmíì comment section mi ní ọ̀lọ́ rìkọ́ọ̀dù tí ó gbé lọ sórí péjì rẹ̀ wọn. Ọlọ́run náà ní ìsàwọ̀ náà. Bẹ́ẹ̀ ṣe ń ronú kọ́ lèmi ṣe ń ronú, ọpọlọ tèmi ò dojú dé. Kì í ṣe gbogbo àwọn fáǹsì mi mò ń bá wí o, àwọn tọpọlọ wọn dojú dé mò ń bá wí wọn pé mo láwọn fáǹsì tó lọ́pọlọ gidi. Bọ́rọ̀ bá ṣe rí òun làwọn fẹ́ máa sọ. Èmi ò láìkí kẹ́ ẹ máa túìsì ọ̀rọ̀ sí dọ́kàn mi. Àníléeṣẹ́ tèmi ẹ máa gbọ́ bí Arise TV ni. Èmi mo ń operate bí Oríyọmí Hamzat, mo ń operate bí very black dark man. Ọ̀dọ̀ tèmi kò sínú pé ọ̀rọ̀ eléyìí ni kò sọ, ọ̀rọ̀ eléyìí ni kò má sọ, èmi àti lágbájá àjọ wà. Orí òdodo lèmi dúró lé tèmi. Ẹ̀yin tẹ́ ẹ ti wà ní sáìdì kan tẹ́ ń wò pé eléyìí ẹ gbọ́dọ̀ ṣe, eléyìí ẹ gbọ́dọ̀ ṣe, ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ẹ bá ń bẹ̀, ẹ̀yin lẹ mọ̀ àbọ̀dé tẹ́jọ́ gbà fúnra yín, ẹ̀yin lẹ mọ̀ ibi tẹ́ ẹ ti múlẹ̀. Ṣé ẹ understand? Bẹ́ẹ̀ tó bá fẹ́ gbọ́ mi kó jókòó, ní tẹ́ bá mi ṣe ni pé ẹ make sure kẹ́ bá mi tẹ love, kẹ́ bá mi tẹ like, kẹ́ dẹ̀ share rẹ̀. Ẹ lọ follow YouTube channel mi. Mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò mi orí YouTube wọn máa drop ẹ̀ sí. Now ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó dìpù ju tẹ́ ń wò lọ. Àwọn wo ló ń dá wàhálà rẹ̀ l'Ògbómọ̀ṣọ́ táwọn èèyàn fẹ́ sọ bóyá nítorí àti jẹ àti mu wọn àbí kí wọ́n lè bá a sọ wípé èèyàn dáadáa ni yín. Èmi bọ́rọ̀ bá ṣe rí o ni màá sọ. Now nígbà wáṣẹ̀ àrẹ̀sáyé sọba kéèké, àrẹ̀sáyé sọba àná. Ọba Olúgbọ́n kìí sọba àná, kìí sọba àjẹta.
ọba Òǹpẹ̀tù kìí sọba àná kìí sọba àjẹta Oníkòyí àwọn ọba kan ń bẹ tó jẹ́ pé the same set ni wọ́n àwọn ọba kan ń bẹ tó jẹ́ pé wọ́n ti pẹ́ lórí àpèrè àmọ́ wa àní tí torí ń tá jẹ ká fi bà ń tá jẹ jẹ́ ọba Ṣọ̀ún wọ́n ti pẹ́ lórí àpèrè ọba Olúbàdàn wọ́n ti pẹ́ lórí àpèrè Aláàfin Ọ̀yọ́ àwọn náà ti pẹ́ kọrin kése Bàbáwọ̀ Ọ̀nífẹ̀ àwọn náà ti pẹ́ kí ló ń dá wàhálà alẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ number one ẹ̀yin kọ́mẹ́ǹtì òfò tí Olúgbọ́n bá sọ̀rọ̀ ṣé bàbá wa Olúgbọ́n ò ní ráìtì àti sọ̀rọ̀ ni Olúgbọ́n yẹn ṣẹrú bá bẹ́ẹ̀ nìkan kan ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yìn sọ́rí láti ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá Àrẹ̀sà yẹn ṣẹrú bá bẹ́ẹ̀ nìkan kan ní gbogbo ilẹ̀ Yorùbá Oníkòyí yẹn ṣẹrú bá bẹ́ẹ̀ nìkan kan ní gbogbo ilẹ̀ Yorùbá Òǹpẹ̀tù yẹn ṣẹrú bá bẹ́ẹ̀ nìkan kan ní gbogbo ilẹ̀ Yorùbá ọba aládé ni wọ́n. Ṣọ̀ún ọba aládé ni wọ́n. Àmọ́ níbo nìtàn ti bẹ̀rẹ̀ wọ́n sọ wọ́n ní ẹja fìtàn lẹ̀ ìtàn àná ni tí ó bá yẹ pé tàn àná bá filẹ̀ á jẹ́ pé kò sí ti ń jọba mọ́nù tó rọ́ba tí ń bẹ́ńbẹ́ ní ìsìn àtẹni tí ó ń rù ní o àtẹni tọ́jọ́ ga ni o ìtàn ní. wọ́n ẹ̀ tẹ́sí wa sọ pé káwọn kò fi tàn tí wọ́n lẹ̀ kẹ́yìn ọmọ rí tàn tí yé lò no bá ń kọ́. nígbà tí Ògbómọ̀ṣọ́ wà ní one local government gbogbo Ògbómọ̀ṣọ́ wà ráhùn ó ti wà ní one local government rí kó tó di bó di Ògbómọ̀ṣọ́ local government ó ti wà ó ti jẹ́ Sábórí tó o bá mọ̀ lọ béèrè ó kọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ l'Ògbómọ̀ṣọ́ local government ti jẹ́rí kó tó di Ògbómọ̀ṣọ́ kí ló mú tí wọ́n fi pín kí ló mú tí wọ́n fi pín ìlú Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí gbogbo ìlú yòókù ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àṣẹ̀ǹbáyé ni ìlú títàn rẹ̀ kún tó kún ẹ dàpọ̀ máa wo prógámù jẹ́jẹ́ pọ̀ bá kọ̀kọ́ púpọ̀ ń gbọ́n blọ́kìn dàrẹ́tì wo kankan mọ́nù. ṣé tí mo bá sọ yẹn tí ọba rí bẹ́ẹ̀ lọ́lé lọ́bẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ náà ṣé bó ní bàbá go and ask your father kí bàbá rẹ̀ sọ ọdún tí wọ́n kó Àrẹ̀sà lẹ́rú fún ọ àbí kí wọ́n sọ ọdún tí wọ́n kó Olúgbọ́n lẹ́rú fún ọ kí wọ́n pàtàn rẹ̀ ká gbọ́. tó ní bàbá ńlé tó béèrè lọ́wọ́ wọn ni tọpọlọ tí ẹ bá ti yòrò tó jẹ́ pé n tó ń fẹ́ o ní wípé ẹnìkan kò gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí tán bẹ́ẹ̀ àwọn sì sọ̀rọ̀ now ṣe bí ìjà yìí ti ń bẹ ńlẹ̀ yìí àwọn ìjà yìí náà ló mú tí wọ́n fi pẹ́ local government. táwọn míì bá ń sọ̀tàn wọ́n ní àwọn Ìrẹsà gbogbo àwọn Olúgbọ́n wọ́n kó Àrẹ̀sà kí wọ́n padà lọ lú wọn ibo lú wọn. ìtàn wo lẹ́ ń sọ ilé Ẹ̀gbọ́n orílẹ̀ Ẹ̀gbọ́n ni Olúgbọ́n wà yẹn Ìrẹsà òun l'Àrẹ̀sà wà yẹn
àwọn yẹn ńgbà tí wọ́n ń bọ̀ dàrẹ́tì láti fẹ̀ ibi wọ́n dé sínú Àrẹ̀sà Adú àtolúgbọ́n Pàṣà ni wọ́n dé sí àti Pàṣà ló ń kálukú ti lọ. Now ogun ṣẹlẹ̀ ní gbogbo àwọn Fúlàní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Ìgbà tá a ṣera wa lọ́kan nílùú Ògbómọ̀ṣọ́ kìí ṣe ìlú Ògbómọ̀ṣọ́ kìí ṣe ọmọ Ṣọ̀ún nìkan lọ́jà Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá àwọn alájàṣẹ́ ńkọ́ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn àjàṣẹ́ ńkọ́ ẹ jẹ́ ìrora máa bá bọ̀. Gbogbo wọn wá sílùú Ògbómọ̀ṣọ́ Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí gbogbo wọn wá sílùú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n wá wọn òkú láti tọ̀nà kan because bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ yẹn kalẹ̀ tí wọ́n bá nígbà míì wọ́n ní Olúgbọ́n Sákín ní kinní kan àwọn àgbàlagbà wọn ó dẹ̀ bọ́ sórí social media wọn ó sì máa parọ́. ẹni tán Yorùbá òfin lórí ni òfin nídìí torá kan jókòó ẹnìkan kan jókòó báyìí yóò kàn wò pé irọ́ wo ló yẹ kó wọn pa ò yóò sì parọ́. Tí n bá mọ nǹkan tí mò ń sọ pé kí bàbá rẹ̀ ó pìtàn fún ẹ náà kí bàbá rẹ̀ ó pìtàn tó yàtọ̀ tí bàbá rẹ̀ bá fẹ́ pìtàn ọ lọ síbi wọ́n ti ń bọ̀ Ògún kọ́kọ́ ṣépè pé ìtàn tó ń pa òun bó ṣe rí ní ìjọba rí bẹ́ẹ̀ kó gun ọ̀pọ̀ o. Bàbá rẹ̀ tí ọmọ tàn tó kú ẹ nítàn. Now gbogbo wọn wá gbèrú òun wá gbé inú ìlú Ògbómọ̀ṣọ́ ìlú fi jẹ́ wípé Àrẹ̀sà ní family house nínú ìlú Ògbómọ̀ṣọ́ ìlú fi jẹ́ wípé Olúgbọ́n wọn ní family house nínú ìlú Ògbómọ̀ṣọ́ àwọn Ìkòyí ní òkè tẹ́ ẹ̀ bá wá sọ pé Olúgbọ́n àlejò ni ẹ sọ pé Oúnjẹrú náà bá àlejò ni inú Oúnjẹrú àti Olúgbọ́n ta lọ́kọ́ dágbègbè ta lọ́kọ́ débẹ̀ yẹn àwọn tó nílẹ̀ nìyẹn Olúgbọ́n àti Àrẹ̀sà ló nílẹ̀ àtOníkòyí kò sísàn kankan tẹ́nì kankan lè sọ pé ńgbà yẹn àwọn Olúgbọ́n àti Àrẹ̀sà wá dé no everybody bá Olúgbọ́n àti Àrẹ̀sà lórí ilẹ̀ ni àtOníkòyí wọ́n bá wọn bẹ̀ ni. àwọn òní títorí ń tá jẹ ká máa parọ́. àmọ́ Ọlọ́run ní máa ń gbé èèyàn sókè Ọlọ́run ní máa ń sọ èèyàn dolórí. nígbà tó gún lọ tó ń kálukú padà àwọn ọmọ agbègbè àwọn ọmọ tí ń bẹ ní ìgbèríko gbogbo àwọn ọmọ tí mẹ́lù kọ̀ọ̀kan tí wọ́n wá ń gbà yẹn 75% wọn ni ọ̀padà lọ ìlú wọn mọ́ torí ìlú Ògbómọ̀ṣọ́ ti fẹ̀jú ibi tí gbogbo èèyàn wà tí wọ́n ti kọ́lé sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dúró bẹ̀ tí wọn ò lọ mọ́. táwọn èèyàn bá sọ fún Ògbétú pé kó Ògbétú ó máa lọ ìlú àbí kó máa lọ níbo náà ló Ògbétú kó Ògbómọ̀ṣọ́ náà ni àbí sẹ́mi Greek àbí bó wà ní wọ́n ní kó Ògbétú ó máa lọ bí ilẹ̀ rẹ̀ ṣé Èkó ni Ògbétú padà lọ ní àbí kíní Ògbétú ṣebí tó sí bẹ́ẹ̀ náà. now wọ́n pín Ògbómọ̀ṣọ́ sí 4 local government ìwọ tó bá mọ̀tà lọ bèrè tán. wọ́n pín sí 4 local government kí nìdí tí wọ́n fi pín ẹlẹ́ẹ̀karùn-ún lọ wádìí ìwọ tó mọ̀tà lọ bèrè lọ́wọ́ bàbá rẹ pé kí ló dé tí wọ́n fi pín ẹlẹ́ẹ̀karùn-ún.
Òpétu àná àti bàbá wa Ajagungbadé Onídùgbé kábíyèsí bàbá ọ̀run rere wàhálà tí wọ́n fà ó ní wọ́n tún padà wá kírẹ́ẹ̀tì Ògbómọ̀ṣọ́ South pé kó kálukú dó láyé rẹ̀ tó o bá mọ̀ tán lọ béèrè tán. Tá a bá ń sọ̀rọ̀ àwọn èèyàn máa pariwo land àwọn èèyàn máa pariwo nínú ìfẹ́ ẹ máa gbọ́ nínú ìfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ land ti lè wọ́ọ̀kì fún ọba Ghandi Afọlábí Ọláoyè Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land nínú ìfẹ́. ìdí òfin ní sí problem nínú ìfẹ́ kò possible wọn máa gbé nǹkan bọ̀ nísìn kí kábíyèsí wa ní ẹ lọ gbọ́n èmi lò Ògbómọ̀ṣọ́ land ẹ gbé lọ bẹ̀ kò possible àbí ẹ gbé lọ Àjáwà tí àwọn àtàlájáwà bá wà ní cordial relationship yóò fún wọn àbí ẹ gbé lọ Rẹ̀sà Adúláì consult àwọn ọmọ Rẹ̀sà kò lè wọ́ọ̀kì because àwọn kankan mẹ́tẹ́ ń sọ tó jẹ́ pé yìí gangan ń sọ tẹ́ ẹ̀ bá ń sọ ẹ̀ ronú lé lórí ẹ kàn bọ́ta ẹ kàn máa sọ̀rọ̀ ìta nílò nílùú Ògbómọ̀ṣọ́ ìfẹ́ la nílò ìfẹ́ ló lè mú kí ìlú Ògbómọ̀ṣọ́ ogún kí àgbà kìí ṣe tá ń ṣe láàrin ara wa ẹlòmíì ní bọ́lọ̀ lólúgbọ́n àwọn Rẹ̀sà àwọn náà sọ̀rọ̀ mo tún gbé lórí Rẹ̀sà TV sórí ẹ̀ dàrú ni. ṣé táwọn ọmọ Rẹ̀sà lèmi ṣé táwọn ọmọ Rẹ̀sà bá fẹ́ sọ̀rọ̀ kí ni wọ́n má sọ̀rọ̀ ni tọ́ ọ̀bá tí ìmọ̀rú etí mò ń sọnu because gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín lọ́pọlọ yín ti dojú dé ok nígbà tó ti rí mi nílé bàbá Olúgbọ́n tí mo ti lọ bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bàbá Olúgbọ́n tí wọ́n sọ̀rọ̀ ok tá Rẹ̀sà bá fẹ́ sọ̀rọ̀ tiwọn ó yẹ kí n ní kọ̀sáyé o bẹ́ẹ̀ lómi náà bá tún pè mí bóyá alájà wà ní bóyá kẹ́nìkan kí ni ọ̀sáyé èmi ò gbèrú láìfù tẹ́yìn ń gbé wẹ̀yìn lẹ́mọ àwọn tẹ́ ń bá jà yín lẹ́mọ kí ìbẹ́ nìkan kan jà ń tèmi. gbogbo àwọn tó ń comment tí wọ́n ń pariwo yes bàbá ló lórí gbogbo wọn l'Ógbómọ̀ṣọ́ bàbá ló lórí gbogbo wọn l'Ógbómọ̀ṣọ́ èyí ò lè sọ lórí lẹ́ni lọ èyí ò lè ṣe olórí lé ẹni tí ó gbàyàn lórí o. Bàbá Olúgbọ́n sọ̀rọ̀ wọn lásìkò tá a wà yìí local government chairman àwọn ó wá kí àwọn wá ní ọ̀gá mi ó ní ẹ̀yin lọ̀gá bàbá láwọn ní àwọn ń pọ́n mi lé ní kò sọ́ba tí local government chairman rẹ̀ ò jùlọ kò sí ọba ọ̀hún ọ̀nà ìfẹ́ bí wọ́n ṣe wà yẹn local government chairman nu wọn ó jù wọn lọ kò bá àṣọ ọmọ wọn tá a bá ló jù wọn lọ kì í sọjọ́ orí kì í ṣagbára ní tá à ń sọ ni pé òun ní nǹkan tó lè ṣe fún bàbá nínú òṣèlú kò sí ní bàbá lè ṣe fún tí bàbá náà bá tán lọ báwọn olóṣèlú lókun àmọ́ pé wọ́n wà ní àwọn ọba nítorí pé chairman mi ṣe báyìí jẹ́ káwọn ọba ẹja pè wọ́n bẹ̀ ni tàbí kí wọ́n tó lọ fi olóṣèlú tó jù lọ. ilé ayé tá a wà nísìn ayé olóṣèlú la wà freedom of expression dẹ̀ wà. ìtọ́pọ̀lọpọ̀ yín ṣe ni pé bí búlì ṣe ń lọ sórí Olúgbọ́n lẹ́gbàá pé Matthew mo ti fi ọ́lẹ̀ tipẹ́tipẹ́ àwòmọ́ rẹ lórí péjì mi nù bí máa ń wò gbọ́ yẹ kọ́ ọgbọ́n ni àgbàlagbà ni ọ́ mo wá rí pọ́ lọ́pọlọ. irú eléyìí nìsín ọlá olójẹ̀dí àbí kí wọ́n pè ẹ ti mọ̀ pé ẹni tí ọpọlọ rẹ̀ ó ti lọ ni
nítorí pé ọba Olúgbọ́n ọba ni wọ́n èé ṣe ọba lábẹ́ ẹnì kankan ibi tẹ́ ti ń gbèrú tẹ́ ti rọ́ǹgì nìyẹn ọba lolúgbọ́n ọba làrẹ̀sà ọba lóníkòyí wọ́n èé sọ ọba lábẹ́ ẹnì kankan. àwọn ọmọ Ìkòyí ń bẹ lọ́tọ̀ táwọn náà ń gbéra wọn lọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìkòyí tí wọ́n jọ ọmọ Ìkòyí tí wọ́n ń gbéra wọn lọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ Àrẹ̀sà ń bẹ tó jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ń sà àwọn ọmọ Olúgbọ́n ń bẹ tó jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ń sà ọmọ Alájàwà ń bẹ àwọn ọmọ Ìjẹ̀rú oríṣiríṣi ọba níbẹ̀ lÓgbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ náà gbogbo wa ń jẹ́ àmọ́ kálukú lọ́mọ kankan tó ti wá àwọn bá bẹ́ẹ̀ nìkan kan èé ṣerú ẹnìkan kan. ọ̀nà wo nílùú Ògbómọ̀ṣọ́ ló lè gbà tí ó fi tò sọ ẹ máa ń ṣe bàbá wọn bá lórí ohun gbogbo bàbá wọn bá lórí ohun gbogbo bàbá lọ bá gbogbo ta ló sọ fún ọ wípé ọba Olúgbọ́n sọ wípé nínú ipò tí wọ́n tó àwọn sí nìsín ṣé wọ́n láwọn ju ọba Ṣọ̀ún lọ ni. tárẹ̀sà bá ń bẹ àrẹ̀sà dú àrẹ̀sà pàwà ṣé wọ́n láwọn ju ọba Ṣọ̀ún lọ ni. Sóníkòyí sọ pé àwọn ju ọba Ṣọ̀ún lọ ni inú ìtàn ó lè rí bẹ́ẹ̀ lánàá àmọ́ lónìí ó ti change. ọba Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land òun ló lórí òun lọ́ba tó lá àmọ́ pẹ̀lú gbogbo èèyàn anybody tí bàbá ṣe kọ sọ́mọ wọn nínú àwọn ọba yẹn òun kálukú ló nílẹ̀ rẹ̀ inú ìfẹ́ inú Ògbómọ̀ṣọ́ land yóò ti work inú ìfẹ́ ẹ jẹ́ fún ilé ẹ̀sán bùkàn kí bàbá fẹ́ pè ní ìsìn kí wọ́n pe ọba Olúgbọ́n bàbá mi o ẹ̀yin bàbá wa tá a bá lórí oyè bó láṣẹ ṣe àwọn ọ̀rọ̀ yìí ti ṣe lọ́lú Ògbómọ̀ṣọ́ yìí wọ́n mọ̀ ní wọ́n ń gbé nǹkan báyìí bọ̀ bàbá Olúgbọ́n mọ̀ pé nínú ipò pé ọba Ghandi ju àwọn lọ láyé tá a wà ní ìsìn àmọ́ àwọn ni wọ́n kọ́ ti respect iwájú àwọn náà wà ní àkábíyèsí òótọ́ mọ̀ ni níbo ni ká ti ṣèpàdé ṣé ká wá ṣàfihàn ni wọ́n pe ọba Àrẹ̀sà náà Àrẹ̀sà bàbá wa o wọ́n ṣe ẹlẹ́yìn nìyá wa ṣé dáadáa lẹ wà ètí wọ́n mọ̀ ni wọ́n ń gbé bọ̀ àbáwá yìí bó o la ṣe fẹ́ ṣe ná ṣé ká wá sí Àrẹ̀sà ni àbí bó o ní a ṣe ẹ mọ̀ wá Àrẹ̀sà kábíyèsí o bóyá ká wá ẹjẹ́ á wá fúnra wa irọ́ ẹjẹ́ mi náà wá Àrẹ̀sà Oníkòyí ibo lẹ́yìn náà wà mo ti pe àwọn ọba yòókù o bó o la ṣe ṣe lórí nǹkan tí wọ́n ń gbé bọ̀ yìí tájọ jókòó ní rántébù tí gbogbo olúwa tó fi tùbà tó fi tùṣẹ́ kíní tí wọ́n ń gbé bọ̀ wá sí Ògbómọ̀ṣọ́ yìí tó fi jẹ́ wípé gbogbo wa ìní yóò fi kàn wá ibo la gbé sí òun pé tú kábíyèsí o bàbá àwọn yẹn mọ̀ pé Ṣọ̀ún ju àwọn lọ lọ́wọ́ tá a wà yìí fúnra wọn mọ̀ pé ra wọn pé ẹja lọ sọ́dọ̀ Ṣọ̀ún o ẹja lọ́dọ̀ Ṣọ̀ún bàbá débẹ̀ irú rẹ̀ ni ó mú àwọn ti pín wọn lé respect yẹn àwọn ọba yẹn ni ó wà padà ta fún wọn lọ́nà wọn ó sì padà ta fún wọn bọ́ba Ghandi bá sọ̀rọ̀ bọ́ba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bá sọ̀rọ̀ wọn à ní lè ta wọn lẹ́nu wọn ò sì ní í jà torí inú ìfẹ́ ni wọ́n ti ń bára wọn ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò ronú lọ bẹ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ yóò ronú lọ bẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ yóò ronú lọ bẹ̀ níjọ́ tí wọ́n bá wá jáde ta tí wọ́n ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa lọ Ìbàdàn kí Ṣọ̀ún gbé mọ́tò síwájú kárẹ́sà dúró tẹ̀lé kólúgbọ́n ó tẹ̀lé kóńgbé tó tẹ̀lé gbogbo àwọn ọba yẹn kí wọ́n wá tẹ̀lé Ṣọ̀ún kí wọ́n wá ń sọ lé ẹnì ibi tí wọ́n bá fẹ́ lọ lágbàáyé. eléwo ni ó lóhun ọ̀gbọ́ oko olúgbọ́n rí eléwo ló lóhun ọ̀gbọ́ oko àrẹ̀sà rí. eléwo ni ó lóhun ọ̀gbọ́ oko olúgbọ́n rí eléwo ni ó lóhun ọ̀gbọ́ oko àrẹ̀sà rí ní ó lóhun ọ̀gbọ́ oko Oníkòyí rí. bẹ́ẹ̀ nìkan ó sọ̀rọ̀ ní Ifẹ̀ ní gbogbo ẹnu mo lè fi sọ ọ ní ọba nílẹ̀ Yorùbá lọ́ba fẹ́ rí Ṣọ̀ún fín àwọn yẹn wọ́n kọ̀ jáde pé ṣé orí rẹ̀ ọ̀gbálẹ̀ aṣáájú tiwa nu o bàbá kọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ bàbá kọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ àwọn ọba yẹn ni wọ́n máa fèsì àmọ́ gbọ́dọ̀gbọ̀ ní wọ́n bá kò sí kíní kankan sọ́wọ́ àlọ́gbẹ́ ọ̀rọ̀ gbalẹ̀ wọ́n gbọ́n ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ wá bí ló ṣe tó bí ló ṣe dàrú lẹ̀ wákà now yé mú mi wà fún ẹ. kábíyèsí wọ́n ń bẹ láàfin tí wọ́n jókòó àwọn kan sì wá wọ́n sì wú Olúgbọ́n nínú ààfin. wọ́n wú Olúgbọ́n kí lè expect látọ̀dọ̀ Olúgbọ́n máa rá bàbà bí because I don't understand ṣe fẹ́ kó Olúgbọ́n wa máa rá bàbà ni so Olúgbọ́n jọ ọba tí máa rá bàbà lọ́dún èèyàn bẹ́ẹ̀ ṣe wojú Olúgbọ́n bẹ́ẹ̀ ṣe wo position Olúgbọ́n jọba tí ebi ń pa tí ó retí bẹ́ẹ̀ ní kó bùn ún lówó. Respect is reciprocal bọ́ bá ṣe gbé wá ní ṣe dá padà fún àwọn èèyàn ń gbọ́ Olúgbọ́n láàfin kábíyèsí ń bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n sọ fún ẹni tó ń sọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ ìtọ́ ọba wa ni kò sọ mọ́ wà á máa bú ọba kankan nínú ààfin tèmi ń bì. wọ́n wá sọ ààfin di bí wọ́n ti ṣe dírámà àwọn èèyàn eléyìí wá jáde ó sọ̀rọ̀ ó gbólúgbà eléyìí náà sáré ó gbólúgbà eléyìí náà ṣe kẹ́ni kò yẹ kó lè rí bẹ́ẹ̀. èèyàn mélòó nínú àwọn ọba tí ń bẹ lábẹ́ Olúgbọ́n ló jáde ló bú ọba Ṣọ̀ún ọba mélòó ní ń bẹ lábẹ́ Àrẹ̀sà tó jáde tó bú ọba Ṣọ̀ún ọba mélòó níbẹ̀ lábẹ́ Oníkòyí tó jáde tó bú ọba Ṣọ̀ún. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò sọ̀rọ̀ tẹ́ ẹ̀ rí ẹlòmíín jókòó ti bàbá kí wọ́n lọ wádìí rẹ̀ dáadáa ẹlòmíín ìlú míín nínú àwọn ọba tí wọ́n jọ ní ìṣù yẹn ọmọ abẹ ni kò lè sọ̀rọ̀ ní kàn wúra ni tó rọ́pọ̀lọpọ̀ ní tí ó jẹ ní wáká. wèrè wo tó ń lélẹ̀ yìí tá a bá dàkọ̀ ní kíní ọ̀sẹ̀ ni àbúrí ẹ̀ dàrú ṣé mi jọ tí wọ́n bá dàkọ̀ ní kíni ọ̀ ní òsì sọ́ọ́ ni ó gèmí jẹ ni àbí dídè rí lélẹ̀ yìí aláta sọ̀dọ̀ ẹ̀ wọ́n délé gbọ́ ni ọ̀sáfẹ́ tó bọ̀ mú ọ̀dẹ mọ́wọ́ tí wọ́n bá dàkọ̀ ní kíní ọ̀sẹ̀ ni àdìmúlà ni ọ̀npọ̀ wọn mo ti ń gbowó oúnjẹ àwọn ẹni wọ́n ń bọ́ fámìlì wa dédé rìn afọ́ fún gbé mu wọn bá máa dìmú láàrín máa dìmú kéèké lọ́kẹ̀ mi. wà wọ́nà bí rẹ̀ pọ̀ ó ṣe wà ọba kan bínú àbọ̀bà kan sọ̀rọ̀ gbígbé
kẹ́ wá ní ẹ̀yin bàbá wa kábíyèsí Ajagungbadé the third Onídùgbé wọ́n níjọ́ táwọn àti Sunday Adéwùsì AIG àmọ́ àwọn iṣu tó wà wọ́n ní bàbá wojú agbo ọmọ kankan tí wọ́n ń ṣe wọ́n sọ̀kalẹ̀ báyìí ọ̀dọ̀ Sunday Adéwùsì ni wọ́n ń tọ̀ lọ direct wọ́n náwó Sunday Adéwùsì báyìí gan àyà bàbá gan já pé Onídùgbé abiyamọ ẹnìkan àti bàbá wọ́n jọ du ọ̀rọ̀ lẹ̀ ààrẹ kábíyèsí bàbá ìṣọ̀kan ṣe pàtàkì bàbá mi ìṣọ̀kan ṣe pàtàkì ìlú Ògbómọ̀ṣọ́ ó yàtọ̀ sí gbogbo ìlú yòókù ẹ wo orú Ìbàdàn ní ìsìn wọn èdè oyè ń bẹ ẹni tí ó jẹ oyè ní 50 years to come mo ti wà nílẹ̀ ọba àṣẹ̀mbáyé tí ń bẹ lọ́dọ̀ wa bíi 4 àbí 5 ni tí ọba jù bẹ́ẹ̀ lọ tó ń kálukú sí nílẹ̀ rẹ̀ tó ń kálukú sí ní tán rẹ̀ ṣé bá ṣe mọ dára wa láàmú nù àwa tó yẹ ká máa bọ̀ láti ilé ká kó squad lọ́wọ́ ta ni ó rí Olúgbọ́n wọn rà rẹ́sà wọn rò ń kó yìí wọn rò ń petu wọn rí sọ̀run tó líìdì tí ò ní gbọ́n jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ pé àwọn ọba àwọn orí adẹ́rẹ̀ àwọn ọba àwásẹ̀rẹ̀ òrùn orúgbó òrùn àrẹ̀sà àmọ́ pọ̀lọpọ̀ yín àwa táṣọ tó bá yí lọ́ta yín torí tẹ́ fi á máa sọ ni pé káwa náà jáde ká bú Olúgbọ́n ká jáde ká sọ̀rọ̀ sàrẹ́sà ká sọ̀rọ̀ ká sàmọ́ sọ pé bá ń kọ́ bàbá náà tẹnìkan wọ́n ní wọ́n jọ du ọ̀rọ̀ lẹ̀ wọ́n sì gbọ́rọ̀ lẹ̀ yẹn lọ sí kóòtù Onídùgbé legend ọba tó lè ọlọ́wọ́n ràn kábíyèsí lọ́wọ́ ọba Gandhi Àfọlábí Ọláwuyì ọlọ́wọ́n ràn wọ́n lọ́wọ́ àmọ́ tó ní Dùgbò sẹ́lẹ̀ ọba tí ó ṣe nítorí Dùgbò sẹ́lẹ̀ kábíyèsí àná Ajagungbadé ẹni tí ó ṣe ó múra o bàbá ẹni tí ó ṣe ó múra kìí ṣe tẹ̀gani ẹ̀ ẹni tí ó ṣe ó múra bàbá ìbáyẹn já lọ títì ẹ fi ilẹ̀ ṣe bọ́mọ wa náà ni bàbá ìbáyẹn fà á lọ títì bàbá ìfà já ní táwọn sọ nìyẹn ẹ mọ̀jà fàjà ẹ tètè pera yín àwọn míì bẹ tí ó sọ̀rọ̀ máa sọ kẹ́ni kan fún yín àwọn míì bẹ tí ó sọ̀rọ̀ wọn lè sọ̀rọ̀ ní torí ibi tí wọ́n fọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn ní odò mọ́ torí ìtọ́jọ́ ọmọgbọ́n tí ń gbẹ́nu Ògbómọ̀ṣọ́ ìtọ́jọ́ máa rẹ̀ sá tí ń wò pé ìsìlè sọ̀rọ̀ tó ní mo bá sọ̀rọ̀ ní ìsìn wọ́n mú mi mọ́wọ́ wọ́n lè dínà eléyìí tó rẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ bàbá sọ̀rọ̀ lọ́wọ́ bó la ṣe ṣe tí gbogbo orí ìtùbàjẹ́ orí ìtúṣe àtọ̀dọ̀ yín nìyẹn sọ̀dọ̀ wa ẹ pera yín àmọ́ tá a bá dúndò wípé ṣe rí èmi lọ̀gá gbogbo yín àkọsọ́gà kan bìkan o pírẹsidẹ́ǹtì ọ̀bọ̀ lọ sọ fún sínétọ̀ bóun lọ̀gá wọn sí pírẹsidẹ́ǹtì Nàìjíríà wọn ọjọ́ máa ṣe ni tí pírẹsidẹ́ǹtì bá ní nǹkan yóò gbé lọ́dọ̀ sínétọ̀ o tí sínétọ̀ bá buwọ́lù bá bọ̀ ní ṣe o bí rẹ́ẹ̀pù ṣe kéré tó sí sínétọ̀ president yóò respect wọn senator wọn respect rep wọn jọ respect ara wọn tí wọn bá fẹ́ kó orílẹ̀-èdè ọ̀dà o bàbá Bọ́lá Ahmed Tinubu tó jà rẹ gbogbo orílẹ̀-èdè
wọn lè ṣe nǹkan kan láì jẹ́ pé àwọn sínétọ̀ àtàwọn rẹ́bù wọn mọ̀ sí bẹ́ẹ̀ náà ni gọ́fúnà àwọn áùsì rẹ̀ ọmọ tí wọ́n ń pè ní ìlú nù tí wọ́n ń pè láwàdé nìyẹn ìtì bẹ́ẹ̀lẹ̀ pọ̀ ju kábíyèsí lọ kábíyèsí èmi ń sọ ìtì bẹ́ẹ̀lẹ̀ pọ̀ ju ti ọba Ghandi Afọlábí Ọláoyè lè dáṣẹ lọ. Ògbómọ̀ṣọ́ jẹ náà bàbá nílò àwọn gbọ̀wọ́ àmẹ́fẹ́ asọ̀rọ̀ yàrá ti sọ̀rọ̀ báyìí wọn ni ọ̀tá àlù ni ọmọ àlè kò sí ẹnìkankan gbogbo ẹnu mo lè fi sọ kò sí ẹnìkankan nílùú Ògbómọ̀ṣọ́ tí ó fẹ́ràn ọba Ghandi èmi mo fọwọ́ sọ̀yà rẹ̀ tó fi lórí ìmáàmù tó fi lórí bàbá Èjìdé tó fi lórí sẹ́nẹ́tọ̀ Adéṣeun tó fi lórí àwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀ kò sẹ́nì kankan tí ó fẹ́ràn ọba Ghandi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ tọ́dù. ìjàgbá ní kò sẹ́ni tí ó fẹ́ràn kábíyèsí gbogbo èèyàn ló fẹ́ràn kábíyèsí àmọ́ bó láṣẹ sí bó láṣẹ tó ta ni ló ń wọ̀ fẹ́ràn kábíyèsí ta ni ó fẹ́ súnmọ́ bá Ghandi àwọn mo rí dídìrín tí ń bẹ lẹ́kọ̀ọ́ máa bọ̀ wálé ọba Olúgbọ́n kíní kankan béèrè ta lọ́wọ́ bàbá rẹ pé bòrò Olúgbọ́n ṣe jẹ́ béèrè ta lọ́wọ́ àwọn bàbá rẹ tó ọba mọ̀ tó lọ ọlú mi lọ béèrè pé irú ọba wo Olúgbọ́n kí wọ́n ṣàlàyé fún ọ lọ béèrè pé irú ọba wo Lárẹ̀sà kí wọ́n ṣàlàyé fún ọ lọ béèrè pé irú ọba wo ni wọ́n ń pè lóníkòyí kí wọ́n ṣàlàyé fún ọ tún lọ béèrè pé irú ọba wo ló pé tí wọ́n sọ fún ọ tó ọba mọ̀. ọ̀sọ́ba kankan gbogbo ẹnu mo tó fi ń sọ tó dispute pé Ṣọ̀ún èso lórí ọba àwọn kò sẹ́nìkan tó sọ pé ráǹkì tí bàbá Ṣọ̀ún wà làwọn jọ wà àmọ́ tí ọba sì fẹ́ kàkà ká dẹdẹ pọ̀ àjọdẹ kí ni wà lọ́tọ̀ọ̀tọ̀ ló kálukú kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́ní. bí gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ ọ̀dà o nígbà tẹ́ bá sọ pé bàbá nìkan ni wọ́n ní gbogbo bàbá Ògbómọ̀ṣọ́ land ẹ dákun Ògùn Òkè Ògùn ta ló bá gbogbo Òkè Ògùn ẹ sọ fún wa ta ló bá gbogbo Òkè Ògùn ṣé o ní Ṣakí ni Ṣàṣẹ̀yìn ni ọba wo ni zónù ní zone ó ní àmọ́ inú ìfẹ́ alẹ́ sọ́dọ̀ ẹyọ kan inú ìfẹ́ á sọ di ẹyọ kan àdìjọwọ́ kan ọ̀gbẹ́rù lórí inú ìfẹ́ á sọ du ẹyọ kan pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá rí wọn ẹlòmíì sọ fún òun lọ sùn àwọn òwe sọ wá gọ̀ ní iléèwé tó lọ sí kò ṣiṣẹ́ ni kọ́ máa ní ọba Olúgbọ́n ó sì lọ́mọ Ògbómọ̀ṣọ́ ni ọ̀wọ́ amátọ̀ Olúgbọ́n ajẹ́pá àtọ̀húnrìn ìwà níwọ̀ gangan ọmọ tárẹ̀sà ẹ̀ka sọ pé ẹ̀kọ́ Olúgbọ́n máa lọ Olúgbọ́n sáàkín kí ni Olúgbọ́n sáàkín àwọn àtàrọ ok kìí ṣe gbà wọn ìbọn wá lọ́wọ́ ojú yìí ló ṣe nígbà wọn. gbogbo ọ̀nà tá a ṣe tí gbogbo fi wà ṣọ̀kan ẹ̀ ṣe sọlúgbọ́n àmọ́ àwòrán ni ok àwọn èèyàn máa búlé Olúgbọ́n láàfin bàbá Ṣọ̀ún Olúgbọ́n àmọ́ àwòrán yọ gbẹ̀rún lọ yọ àmọ́ wòye báyìí pé ọ̀gá wa wọ́n ń bú wa Olúgbọ́n ni mo ò ní sọ̀rọ̀ tó bá yá wọ́n ní fídíò kan tí wọ́n ṣe èmi ni mo gbé Àmọ̀tẹ́kùn Oòduà ló gbé sí orí rẹ̀ dàrú ni nígbà wọn lọ ń ṣe fídíò ṣe bíbí fídíò bíi kámẹ́rámà méje àbí mẹ́jọ ni wọ́n kó lọ́wọ́ tó kálukú wà ní live
sẹ́mi mo ní wọ́n máa ń ní engagement tí mo ní ni mẹ́díà lọ́dọ̀ tèmi èyí tí mo bá ní interest nínú rẹ̀ máa gbé bọ́ọ̀tà náà èyí tí mo fẹ́ káwọn èèyàn gbọ́ máa gbé bọ́ọ̀tà àmọ̀tẹ́kùn olú àlógbé ẹbí pírọ́blẹ́mù jẹ́ lélẹ́yìn o nígbà tí èsì mi mọ sọ ẹni tí mo lè gbé lórí péjì mi o ẹ jẹ́ kí ìlú wa ń ṣọ̀kan kí gbogbo wọn bára wá sí wọn ní wọn fẹ́ bára wọn sí wọ́n pè wọ́n ọ̀nà wo ni wọ́n gbà pè wọ́n ṣé ọ̀nà pé mò ń pe àwọn ọmọ sẹ́ẹ̀ mi ni àbí ọ̀rọ̀ ọ̀nà wípé mò ń pe àwọn ọmọ ìyá mi mò ń pe àwọn ọba lọ́ọ̀rẹ́ wo orí péjì àwọn tó gbólúgbọ́ láàfin lọ́ọ́ wò dáadáa tọ́ka tó ní mo wá lọ sí kínní tí wọ́n bú Olúgbọ́n gidi tó bá wò lọ́ọ́ wò dáadáa èmi kọ́ máa sọ mi tọ́ lọ́ọ́ wò àbí máa po tí wọ́n bá parí fídíò yìí máa post ẹ̀ tí wọ́n bá tún post ẹ̀ tàkẹ́ máa sọkún ní èébú gidi èmi ẹ̀ sọ̀rọ̀ láìsẹ́ rí wọ́n bá ní rọ ọmọ pa kí wọ́n gbé kí wọ́n sọ̀kà tí wọ́n fẹ́ ṣe kí wọ́n sì gbé rọ ọmọ pa ní èébú gidi ìwọ lè má wò kò sí fídíò tẹ́mi wò bó o la ṣe fẹ́ tẹ̀síwájú a ní ẹja dúró ká mọ̀ bá ṣe gbà àwọn bàbá yìí tá a bẹ nìkíní tá a bẹ nìkejì àwọn ènìyàn o bàbá wọn ba lórí gbogbo ni o ibo wọn ṣé bàbá wọn lọ gbọ́n ni ṣé wọ́n lọ gbalẹ̀ wọn gbọ́n ni àbí wọ́n lọ gbalẹ̀ Àrẹ̀sà àbí wọ́n lọ gba tó ní Ìkòyí. àní mo tún tẹnu mọ́ àní kí bàbá sọ̀rọ̀ máa lọ wájú k'Àrẹ̀sà máa bọ̀ kó ń Pétu máa bọ̀ kó Olúgbọ́n máa bọ̀ kó ní Ìkòyí tẹ̀lé wọn agbára ni fún wa nílùú Ògbómọ̀ṣọ́ agbára ni a máa sọ̀rọ̀ pé bàbá tó ń sọ wọ́n tó ń pàṣẹ àmọ̀kan pé irú ọ̀rọ̀ yẹn ni tó bá mọ̀ ọ̀rọ̀ gbọ́ bàbá Olúgbọ́n ní imagine kí wọ́n ní sẹ́kẹ́tìrì ń pe òun Pétu bó wà lóun Pétu sí akéré tó láì ṣe baálẹ̀ pé sẹ́kẹ́tìrì ń pò ń Pétu pé bàbá láwọn fẹ́ rí yín láàfin ìgbò lè yún kí ló fà á. ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba àárín àwọn lọ́balọ́ba wọn ò ti máa sọ. ìwọ tó bá mọ̀ gbọ́ ìtí mo sọ yìí lásìkò létí ẹ̀ dáadáa ọba Olúgbọ̀n ṣẹrú ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Àrẹ̀sà ṣẹrú ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ òun Pétu ṣẹrú ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Oníkòyí kò sọ́ba kankan tó ṣẹrú Alẹ́ Òkè Elérin ṣẹrú kò sọ́mọ ọ̀dọ́nú wọn ò kó wọn lẹ́rú rí. ó kálukú jọba láyé rẹ̀ ni. àbí àsìkò tá a wáyé àsìkò olóṣèlú ni kì í sàsìkò bí wọ́n ti sọ pé wọ́n ní ọba ti pàṣẹ o wọ́n ní gbogbo yín gbọ́dọ̀ jáde lọ́la òṣòtọ́ tó lè dáwọ́ ní àwọn ọba nísìn òṣò ọba kankan tó lè dáwọ́ bí ọba àkọ́ bá ṣe yọ ọkọ lọ bó olóṣèlú náà olóṣèlú ní ọ̀fọwọ́ sí kí wọ́n tó ṣe ọba àkọ́ bá ṣe yóò jiyàn rẹ̀ sùn. ní táwọn sọ fún yín nìyẹn àsìkò tá a wáyé àwọn olóṣèlú ni wọ́n ń control everybody nítorí olóṣèlú bá lọ́bọ̀ ọ̀bọ̀ lọ sí ọba olè dá sí nítorí ìjọba bá lọ́bọ̀ ọ̀bọ̀ lọ sí ọba ọ̀bọ̀ lọ sí. bọ́dẹ́ mi máa ń sọ̀rọ̀ wọ́n á máa wò pé wọ́n gbé kínní tí wọ́n bá gbé nǹkan kan wá. tí wọ́n bá gbé nǹkan kan wá tí ọba síbi tẹ́ gbé sí kó ṣe baálẹ̀ ní bá ń bẹ ní ibẹ̀ tí ètò sọba ẹ sọ fún tí ọba gbá ẹ lọ kóòtù. ṣé láyé ẹjọ́ òun àwọn ajáyé ẹjọ́ ni ta ni ọmọ tá láàfin Ọ̀yọ́ lẹ́nu táwọn bí bàbá rẹ̀ dá
Aláàfin Ọ̀yọ́ lórí gbogbo ọba lọ́yọ́ state tó bá mú ẹ̀yìn tẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀tàn tàbí ká sọ pé tó bá mú àwọn arábẹ̀rẹ̀ sọ̀tàn pé irọ́ wàá jọ máa rotate ẹ̀ ni o báyé ṣe dání bí 400 years ago ta ló lè sọ bẹ́ẹ̀ bí 500 years ago ta ló lè sọ bẹ́ẹ̀ alẹ́nu bàbá rẹ̀ gbà ayé lo Anthony ìtẹ̀yìn ọgbà níbìkan tẹ̀yìn ọgbà pẹ́ nìkan jù yín lọ ẹ wá fẹ́ lò ẹ fẹ́ mọ àwọn ẹ wá sọ pé àwọn ẹnìkan kì í ṣẹrú o ìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣèlú tí wọ́n ti kóyàn lẹ́rú o ìlú jagunjagun ní ìtẹ̀mẹ̀ ń sọ fáwọn èèyàn tí ìlú jagunjagun ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ ń tó tẹ́ wò wípé bẹ́ẹ̀ sí ẹgẹ́ ẹ máa tónú ẹ máa wọrí àwọn nìkan ni bàbá ò lè dá sí bàbá ò lè dá sí bàbá ò lè dá sí. ok mo fẹ́ bi ilé rẹ̀ question kan ẹ̀yin tá à ń sọ fún wípé àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí àwa solution sí ká parí rẹ̀ tọ́rọ̀ state bá dé tí ọ̀rọ̀ state bá dé báyìí ok lójú ara rẹ ọba Gandhi nìkan ni ó sáyìn pé ẹ máa gbé state bọ̀ nínú àwọn ọba tó lágbá tí ó sáyìn lẹ́yìn ọba Ṣọ̀ún Àrẹ̀sà ó sáyìn Olúgbọ́n ó sáyìn Oníkòyí ó sáyìn Òǹpẹ̀tù ó sáyìn Alájàwà ó sáyìn. wọ́n sáyìn ṣerú nǹkan bá wá dìgbà wọn nígbà táwọn bá wá wò pé irọ́ kàkàtà bá fi sáyìn fún yun ẹja máa gbé lọ Ọ̀yọ́ o nígbà tí ọba sí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀dókòó kẹ́ ronú ẹ̀ kàn ṣe bàlàbàlà ni wọ́n ní ta ni ọmọ pé bàbá gbé nǹkan tó dá wa àníyá àkọ́kọ́ tó lé náà kí nǹkan tí bàbá gbé wọ́n tó wà sọ̀rọ̀ sùn bàbá tí ń ṣe lóòótọ́ àmọ́ imagine kí gbogbo wọn jọ wà tí wọ́n jọ ń ṣe bò ní ó ṣe rí àwọn ọba yẹn èyí sọba tí wọ́n lè tẹ́nìkan lè kì bá bẹ́ẹ̀ Olúgbọ́n lẹ́nìkan kì bá bẹ́ẹ̀ ẹ lọ wò tó Olúgbọ́n ni ẹ lọ wò tá rẹ̀ sá ẹ lọ wò tá rẹ̀ sá àtọ́ba àná tí wọ́n jọ po ẹ lọ wò tá wọ́n yẹ sáwọn ọba tí wọ́n ń gbà tẹ́ ẹ bá mọ̀ tẹ́ lọ béèrè ọba lálásà ẹ bá ní baálẹ̀ lálásà wọn ò kọ́ alásà lẹ́rú náà àbísẹ́ gbọ́nù tàbí wọ́n kọ́ alásà lẹ́rú ni àbísẹ́ gbọ́ wọn kó ń jẹrú lẹ́rú ni gbogbo wájọ ó kálukú ń gbé bẹ̀ yẹn ni ó kálukú wà ń bẹ̀ ni àwọn jagunjagun ní bẹ́ẹ̀ àwọn kan gbà fáwọn kan àwọn kan gbà fáwọn kan àwọn kan dá dúró ibi o tẹ́rítírì ti wà ní ọ̀hún o tẹ́rítírì ti yín ni. ẹsẹ̀ eré kó lè bá a dá ẹja parí gbogbo kínní ó ti di pé nìsín nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá kí àwọn lọ́balọ́ba ibi tẹ́ bá ti rólúgbọ́n ajẹ́pọ̀ bá Ṣọ̀ún ní wábẹ̀ ibi tẹ́ bá ti rọ́ba Ṣọ̀ún Olúgbọ́n lè mọ́ wà èyí tí wọ́n bá jọ wá wọ́n jọ mọ́ wòra wọn lọ́ọ̀kan ni bó la fẹ́ tó olùbá ẹnì kan wà jáde tó ní kíní. ìwọ fẹ́ lọ lé Olúgbọ́n tó bá jẹ́ pé tó ń sọ tó ní bàbá bá lórí ohun gbogbo bọ́n tí mò ń wí dáadáa fẹ́ lọ lé Olúgbọ́n kọ́ gba orílẹ̀ gbọ́n lọ kọ́ sọ pé ibi o ọba Gandhi wọn ni wàá mú táà sọ fún yín tí òye yìí àbí ọba rẹ sá lọ kọkàn débẹ̀ kò ní ọba Gandhi ni wàá mú wọn yẹ kàbí àbí one plot tí wọn bá ní fi òkò ṣe jẹ tí wọn bá níbẹ̀ náà yẹ bàjẹ́. àmọ́ tó bá ṣe ibi ìfẹ́ wà ní kọ́ ọ ní ọ̀jẹ̀ kábíyèsí wọn mọ̀ ráwọn kan ní ìsìn wọn lẹ́ni ká fáwọn ní one plot kí wọ́n fẹ́ fi síná ọmọ yín náà ni báyìí báyìí àbí mo wà bí kan tó wá ní ìsìn wọn bá wa gbé nǹkan kan wá sílùú ni ẹ̀fún nígbà tí wọ́n bá dé àmọ́ ṣàlàyé ìgbà tí wọ́n trust ara wọn
tí yóò sì jà láàrin ara wọn kò sí doubt. ẹ̀yin rẹ̀ joyin níbi mídíà ti yín òun ni láwọn tẹ́ ẹ̀ máa ń gbé ọ̀rọ̀ lágbájá báyìí má gbé ọ̀rọ̀ làkàṣègbè báyìí má gbé torí tó o bá ti gbé ọlọ́tẹ̀ ni èmi ò bẹ́ẹ̀ nìkan kan múlẹ̀ o wọn ò sì bẹ́ẹ̀ nìkan kan sọ̀tẹ̀. tó bá wú èmi tí mo bá rí ní gbé. ẹjá bá bàbá wa sọ̀rọ̀ lọ́tún ẹjá bá wa sọ̀rọ̀ lóṣù kọ́rọ̀ parí irọ́ bàbá wọn bá lórí gbogbo bàbá wọn bá lórí gbogbo ok ṣé ẹni tí ń gbé níbi ẹ̀yìn ààfin àbí kọ́ jẹ́ pé bàbá gan ni wọ́n fi lé rẹ́ǹtì fún yàn wọ́n á lé lé tí owó lé rẹ̀ ọba ẹ̀sìpáyà lásìkò táwa yìí wọ́n á lé lé tí wọ́n bá lé yóò mú ọ lọ station ọlọ́gbọ̀n sì tó bẹ́ẹ̀ tí ó nìyẹn kábíyèsí wọn lé ọmọ lọ́mọ gbó yọ gba balance ẹ̀ lọ́wọ́ yọ gba balance. ibi tí ayé dé nìsín náà àní ẹjá tó kí gbogbo ẹ̀wọ́ tó pọ̀ ẹ̀yìn kan nírọ̀ ẹjẹ́ wọn máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ a sọ̀rọ̀ máàmù títí ẹni rọ ìmáàmù yóò lọ ní o tí ìdá ọba bá ti jáde ẹnìkan mo bá sọ̀rọ̀ bá gbé ẹjẹ́ àyanjú ọ̀rọ̀ máàmù láàrin ara wa ẹjẹ́ ká invite àwọn ọba láti ìlú kan kí wọ́n wá bẹ kábíyèsí kí kábíyèsí ó gbà kí mọ́mọ́ wá sáàfin tí mo bá wá sáàfin kí wọ́n máa kí fún mọ́mọ́ pé ìwọ táwọn bẹ ńlẹ̀ kí mọ́mọ́ wá máa ní kábíyèsí ẹ má bínú ẹ dákun wọ́n ní nítòsí àwọn torí àwọn kábíyèsí torí àwọn orí adé tí ń bẹ ńlẹ̀ yìí káwọn èèyàn máa ṣe kábíyèsí o ọ̀dà ó sì ti parí ọ̀dà tó bá di jímọ̀ wọ́n ní rọ tí ìdá ọba bá ti jáde ọgbọ́lọ́mù jẹ ìdá wo ní jáde lásìkò táwa yìí ìdàwó ní jáde lásìkò táwa yìí níwájú rẹ́pù níwájú sínétọ̀ níwájú gọ́fúnà níwájú olóṣèlú ìní ìdá ń jáde wọ́n mú ìdá ní tí wọ́n fi dá sí wọ́n lè fi dá rọ ọ̀bẹ tí wọ́n fi rọ ọ̀bẹ tí wọ́n gbàdá wọ́n wà kan wọ́n sì fi rọ ọ̀bẹ àbí wọ́n fi rọ síbí. gbogbo ọ̀rọ̀ wa nílùú Ògbómọ̀ṣọ́ tó yẹ ká pera wa ká sọ pé ààrẹ àwọn lọ́balọ́ba wọ́n gbọ́ra àwọn yé tí wọ́n lè gba nǹkan láàrin ara wọn ọ̀rọ̀ mọ́mù ọ̀rọ̀ tí wọ́n parí láàrin ara wọn ni kábíyèsí ọ̀yá kí ni lágbẹ́já ṣe ọ̀sẹ̀ ẹ̀yìn ni àbí ẹ̀já pé wá sáàrin wa ọ̀yá wọn láwọn Ògbómọ̀ṣọ́ parapọ̀ ọ̀yá wọn ní iṣu ọ̀yá ẹ̀já jókòó ẹ̀yin Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ̀wá ìmọ̀kí náà ṣẹlẹ̀ láàrin ẹgbọ́ tí kò kíní ẹgbọ́ tí kò kejì ní tí àwọn eléyìí wọ́n wá dàgbà sí pé ìlú ni àwọn eléyìí ọ̀tá ìlú ni wọ́n tọ́ ẹgbẹ́ tí wọ́n ní oṣù inú lóòótọ́ àmọ́ àwọn èèyàn discover pé gbogbo ẹni wọ́n bá ti pọ́níṣì ní nǹkan pé kò ṣe dáadáa tó bá fi lè lọ sí kàgbó yín tó bá ní sẹ́ẹ̀rí wọ́n lé mi nì torí pé mò ń bá máa mú yín fẹ́rẹ́ máa mú torí rẹ ni ó ti wọnú tíìmù níbo la fẹ́ ṣe yùnà a máa rìn lọ́nù lọ́wọ́ ni níbo lọ́wọ́ àwọn tí kìíní nù àwọn táwọn wo. èmi wọ́n máa sọ pé kìíní mo bá rí fídíò ẹlòmíì nínú àwọn èèyàn tí wọ́n ń ṣe fídíò ibi ìdáwọn ọlọ́run yọmọ sẹ́ndì ẹ̀ sí mi ẹ̀ṣẹ́ òrìn sí lágbájá kọ táwọn fẹ́ dá lónìí wọn táà ní táwọn fẹ́ dá lóhùn sẹ́rù wọn lèmi máa ń dá lóhùn ni ó sùn mọ́ mi nítorí dọ́ lóhùn kì í sì wọ́n tó jìnnà tèfètèfè èmi ọmọ dọ́ lóhùn èmi àwọn dọ́ lóhùn tí mo bá wá dọ́ lóhùn táwọn yọ wà ní èmi tó wà máa promote ẹ̀ fúnra mi ó ti gbẹ́ fún ẹ bọ́ sọ̀rọ̀ mi tí ìdọ̀tún lá mẹ́ẹ̀ẹ́dógún yìí ní dọ́ lóhùn ìmọ̀ òkú content creator kó o di blogger èmi ò ní dọ́ lóhùn torí mi àtọ́jọ́ sí the same level ta ló mọ̀ ṣé wọ́n tó jẹ́ pé tó máa jẹ́ inú ilé náà lọ jẹun èmi ti kú òní máa jẹ tinú ilé mọ̀ ń jẹ ti ta ọ máa rí láìpẹ́ yìí ojú ẹ̀ ní òsè ìwọ máa dúró nu ilé máa ba yàrá rẹ jẹ́ máa gọ́ síbi tó ń gọ́ sí o kọ́ máa fi bàtà rẹ jẹ́ má dúró lórí òótọ́ o máa lọ wájú máa lo ẹ̀yìn. wọ́n ní wọ́n ń gbé fídíò tí mo tún ṣe fídíò mi náà lẹ́gbẹ̀ẹ́ iná lẹ́ máa pósìtì ó náà lẹ́sẹ̀ kíní kankan bárẹ̀sà bá ń kílèmù pé ọba Olúgbọ́n nìkan
kọ́ ni wọ́n ń jẹ oyè ni wọ́n jẹ́ alága ní àwọn lọ́balọ́ba ní Sùúrùlérè èyí tí wọ́n ń dráàgì láàrin ara wọn ẹ̀ẹ̀kan tí ó wà drágébù tí wọ́n lè dráàgì nínú ọ yàtọ̀ sí tẹ́yìn ń sọ ó yàtọ̀ bárẹ̀ sàdú tó bá ní nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n lọ gbé ìlú mi nu borúgbé bá gbé mi ní ọmọ mi bó lọ wà wọ́n bá ráyàn sí mi mo ní program báyìí mo dé tán ẹ̀yin lẹ́yìn ju àwọn èèyàn pèsè ẹ̀rí lágbájá ọ̀tá wa ni ẹ̀yin lẹ́ mọ̀tá tẹ́ ẹ ní èmi ẹ̀sẹ̀ mi ọba yín sọ̀tá ẹni ìwú ẹ̀ tí wọ́n bá gbé mi sí nílọ ẹ̀yin lẹ́ ẹ̀ nílé lọ. gbogbo wọ́n ń ṣe nǹkan wá wọ́n ní wọn ò pè mí kankan mo fọlọ́ ọ̀bàṣẹ́lẹ̀ rí yín fẹ́ lọ ni èmi ti di liability sí lọ́rùn yín fẹ́ lọ ni. kò síbi tí ìrìn lọ gbẹ́gbẹ́ àwọn aráàlú kan ń jáde wọ́n ṣe fẹ́ kí ni báwa ṣe bẹ̀rẹ̀ kọ́ ó jura wọn lọ ti yakadì kọ́ èmi ò ń ṣe ẹ̀jẹ̀ abọ́ kìíní káàkiri wà tán kìíní ọlọ́run ti gbé wa ibi táwa ti kọjá bíi 5 years ago lẹ́yìn wà tẹ́ẹ̀tì ń ṣèrànù. ṣé wọ́n tó ṣe fídíò tára ìlú mi ò ní wò ní mà bá èmi ọmọ bá fa nǹkan. kò síbi táwọn fẹ́ sọ̀rọ̀ dé tọrọ wò ní débẹ̀ ọlọ́run ni kìí ṣàwa náà ọlọ́run ni lórí òdodo tá a sì dúró lé nítorí àwọn ògbẹ́sí àyàn. àbí o 200,000 plus followers wọ́n á máa fi compare nìkan tí bóyá wọ́n ẹ̀sẹ̀ ní èyí. kábíyèsí bàbá mi àjà àbálẹ̀ ọ̀gá wa àwọn ọ̀gá tí a nu ọ̀gá tí a nu ẹjá ṣe gbogbo ẹ̀ papọ̀ kí gbogbo ẹ̀ tó tẹ́ bá lọ sórí rédíò lẹ́yìn oníbúrọ́dà tí wọ́n lè gbé tẹ́ bá lọ bẹ́lẹ̀ wọ́n sọ pé kí ni àwa ní kásì ẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ àlàáfíà jáde láti ìlú wa irọ́ ni o àwọn nǹkan tí ó ti ẹ̀yẹ kẹ́ ẹ máa gbọ́ lẹ́ẹ̀ máa gbọ́ ètò ní ọ̀gá mi ní ẹ̀kẹ́ àní ẹjẹ́ gbogbo ọwọ́ àṣọ̀kan ẹjá pé gòkínní ẹjá pé gòkèjì àmọ́ àṣọ àtẹ̀bá dúró lórí pé bàbá ò lè jẹ̀bi bàbá ò lè jẹ̀bi ẹnìkan bó ṣe ẹnìkan ó ní olúgbọ́n ta ló olúgbọ́n ọmọ abẹ́ kábíyèsí ni wọ́n àwọn ni Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni Sùúrùlérè ni wọ́n ń pè bí wọ́n wà wọ́n tólúgbọ́n wa Sùúrùlérè ni wọ́n ń pè bẹ́ẹ̀ Sùúrùlérè màá wá jayé sí nǹkan kan tẹ́ ẹ mọ̀ tó ẹgbẹ́ tí mo sọ yóò bá rí bẹ́ẹ̀ rẹ́pù Ògbómọ̀ṣọ́ tó bá jẹ rẹ́pù l'Ógbómọ̀ṣọ́ ṣé ẹ ti rí kọ́ lọ sọ́dọ̀ ọba kan Sùúrùlérè rí ẹ sọ sẹ́nétọ̀ tó wà l'Ógbómọ̀ṣọ́ ẹjọ́ lè rí sẹ́nétọ̀ tó lọ Sùúrùlérè tí wọ́n lọ sí kankan bẹ́ẹ̀ tí wọ́n lọ bọ̀ àwọn èèyàn ní kankan bẹ́ẹ̀. àmọ́ torí pé àwa fẹ́ràn tẹ́rí Ògbómọ̀ṣọ́ is our capital. God bless you, sir. Thank you so much. Thank you. irú ìlú Ìbàdàn ẹ wo tọ́wọ́ yẹ pé ọba bá lórí ohun gbogbo ni wọ́n bá fẹ́ máa lò ní tọ́ba ẹgbọ́ bàbá lórí ohun gbogbo ni kò ní sọ́ba mí ilẹ̀ Yorùbá àwọn yòókù ọ̀gá wọn jẹ́ baálẹ̀ ni ọba kanáà ni.
ẹja fọwọ́sowọ́pọ̀ àwọn ẹgbẹ́ nìkan Olúgbọ́n òkèrè inú ayé o kò sọ́mọ Yorùbá tí ọmọ ọba kan bẹ ti ń jẹ́ Olúgbọ́n kò sọ́mọ Yorùbá kan tí ọmọ pé ọba kan bẹ ti ń jẹ́ Àrẹ̀sà kò sọ́mọ Yorùbá kan tí ọmọ ọba kan bẹ ti ń jẹ́ Òpètù Oníkòyí. kẹ́yìn àwọn sọ pé àwọn ọba èèyàn àwọn ọba kéékèèké àwọn ọba tí wọ́n bá wà èyí respect èyí jà fún èèyàn máa ń deserve ẹni o èyí jà fún respect èèyàn máa ń deserve ẹni èyí sọ fún yẹn pé sọ̀wọ́ àárí mi ni ò lè gbèmí bọ̀ dání no tẹ́ ẹ bá ti ṣe family bóyá wà rẹ̀ even àgbàlagbà máa ń pe ọmọ kékeré ń bọ̀ ọ̀dà ń gbà mí tí ò ní mọ̀. àmọ́ yìí pastor church tí ó kéré ọ̀sẹ̀ dádì o ìlú Ògbómọ̀ṣọ́ ìtàn rẹ̀ yàtọ̀ sí gbogbo ìlú yòókù bẹ́ẹ̀ náà lókè Ògùn náà àwọn ọba tí ń bẹ lókè Ògùn ó ń kálukú ló ní tàn rẹ̀ tó bá kí ẹ̀ Ọ̀yọ́ òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà ọmọ tí kú ọ̀gbọ́dọ̀ pa ọmọ táwọn ọ̀gbọ́dọ̀ sí bọ́yọ̀ ṣe lágbára tó tọ́yọ̀ nítàn tó ẹ lọ wò ṣe gbogbo àwọn ọba tí ń bẹ lábẹ́ Aláàfin Ọ̀yọ́ ẹ̀yìn tí ìsọ wọ́n sọ nípa Ọ̀yọ́ 4 local government ní Ọ̀yọ́ ṣé gbogbo wọn gan ni Aláàfin Ọ̀yọ́ orúkọ lọ Aláàfin Ọ̀yọ́ tó ti control gbogbo ilẹ̀ Yorùbá ṣé gbogbo wọn Aláàfin Ọ̀yọ́ rí control nísìn táàrà wọn táwọn náà dúró pé irọ́ ibi o àwa la ní o ibi o àwa la ṣe kí ni o ọyá kan ni o lọ bí ayé lọ à ń tọ̀ ní bí bó ṣe gbà ní ìsìn náà. ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ ẹjẹ́ lọ jókòó ká lọ wá bá ṣe fìmọ̀ ṣọ̀kan gbogbo ẹ̀yin tẹ́yìn jẹ́ ń dìmọ̀ dàrú ọ̀dà kí n tó parí ètò lónìí irọ́ ó sì sọ̀rọ̀ àtúnṣe ètò lálẹ́ àṣètò lálẹ́ ọ̀rọ̀ kátàkátà kan ń bẹ tí mo gbọ́ láàárọ̀ tá a sọ̀rọ̀ lórí lálẹ́. tẹ́ ẹ bá dúró bí sọ̀hún bá dúró ẹ̀yin lọ́balọ́ba mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ó jẹ wá lógún o ọba Olúgbọ́n ọba Àrẹ̀sà àti gbogbo ọba yòókù Oníkòyí Òpètù ẹ dákun gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílùú Ògbómọ̀ṣọ́ ẹjá jẹ́bùrẹ́ awo lè gbẹbẹ́ o ẹjá jẹ́bùrẹ́ kí ẹ ṣe torí nǹkan mi o torí àwọn ọmọ yín ni o torí ọjọ́ ọ̀la wa torí tẹ́ ẹ bá kọ̀ntínú láti máa dírágì ara yín láti máa bára yín fà lọ báyìí tẹ́ ẹ ó kálukú ọba jókòó káwọn àgbààgbà ó dìde kí wọ́n parí ọ̀rọ̀ yìí ẹ máa fà wá sẹ́yìn ni. táàtìmẹ́ǹtì kan bá wá nígbà tẹ́ ń jà tó bá jẹ́ pé ẹ̀ bá jà ó yẹ kó lè àtìmẹ́ǹtì yẹn lè jẹ́ dọ́bù àbí tíríbù. gbogbo yín la nílò nílùú Ògbómọ̀ṣọ́ kọ́sọ́pà kan tí ọmọ bọ́ba Ghandi Afọlábí Ọláoyè ló lórí ọba Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè bí wọ́n ṣe tó nù wọ́n ti tó láti stéètì àfi ká bára wa ṣe ó di dandan ọba Ghandi ó di dandan kẹ́ ẹ bÓlúgbọ́n ṣe ó di dandan kẹ́ ẹ bá Àrẹ̀sà ṣe. Olúgbọ́n mo gbọ́ tí bàbá sọ wípé ọba kan sọ wípé òun èso Ògbómọ̀ṣọ́ ọba tó bá ní tàn ò ní gbà kí táwọn bàbá ọkọ táwọn bàbá rẹ̀ filẹ̀ kó parẹ́. because ní tó bá fi lè mú Olúgbọ́n dá yín náà pé Ògbómọ̀ṣọ́ ni wá Olúgbọ́n ọ̀ exist mọ́ tàrẹ̀sà bá fi lè gbà wípé Ògbómọ̀ṣọ́ lòun Àrẹ̀sà parí wọ́n ní kò yí bá ní Ògbómọ̀ṣọ́ lòun
Ìkòyí lọ ó kálukú ń protect ó kọ bàbá rẹ̀ ni. ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àtọ̀ Ifẹ̀. Mo ti sọ several times pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlọpọlọ wọn lọ láyé tá a wà yìí kò sọ́ba kankan tí ń jagun mọ́. Kò sọ́ba kankan tí ń fàdá alábàmọ́. ní tó ń kálukú ọba ń jẹ ní ìsìn lóye oyè. Bólúgbọ́n bá fẹ́ fìyà joyè kí ní kọ̀ fún ilé gbọ́n ní ọ̀jẹ̀. Nígbà wọn bá wá l'Ógbómọ̀ṣọ́ láwọn kí n lọ bọ Olúgbọ́n mọ̀ jẹ bí ilẹ̀ bá ṣe wà. Kí ni Aláàfin Ọ̀yọ́ máa jẹ nígbà tó Ọọ̀ni Ifẹ̀ bá fìyàn jẹ ọ̀fun Yorùbá land ní tí ò yá àwọn èèyàn nìyẹn. Aláàfin Ọ̀yọ́ lọ gbàsákọ́lẹ̀ ni ó kọ táwọn bàbá wọn bíúdì kalẹ̀ ìní wọn fìyàn jẹ ọ̀fun Yorùbá land Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land kíníkọ̀ of Yorùbá land Oòduà l'Ọọ̀ni Ifẹ̀ máa fi ń jẹ. Ọọ̀ni Ifẹ̀ wá tún fẹ́ pò ń bi Oòduà wọ́n tún wá fẹ́ máa fìyàn jẹ of Yorùbá land wọ́n fẹ́ gba Yorùbá land lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ k'Aláàfin Ọ̀yọ́ náà disappear. Kò sẹ́ni tí ò ní protect heritage ẹ̀. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ ní òye àwọn kan wá ní irọ́ ni Oòduà láàrin ọ̀kálọ́mọ òfò Oòduà ni wọ́n fi ẹni tí ń jẹ irọ́ ni àwọn evidence lọ of Yorùbá land ní ìgbà tọ́rọ̀ di wàhálà àwọn ẹ̀ẹ́dì tiẹ̀. tó bá jẹ́ pé tó bá wá wò pé ní táwọn ọba Olúgbọ́n ń sọ wọn ọ̀ráìtì ní táwọn ń sọ ọ̀ráìtì ìwọ fókọ bàbá rẹ lẹ lọ máa jókòó bàbá ń bàbá kọ wá wò báwọn ará rẹ ọba ní gbé ọ ṣépè. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. Orílẹ̀-èdè wo ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú. Orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà náà ni mò ń jẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ́kílẹ̀. Ẹ jẹ́ ká tó pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́.